ẹ̀bẹ̀ àgbà ni, ẹ̀yọ́nú ayé ni. Báwo lo ṣe máa ṣe? O nílò lẹ̀kẹ̀ tí Yorùbá ń pè ní lẹ̀kẹ̀ itún, lẹ̀kẹ̀ ifá àti èso àbèrè. Ìwọ kó wá tanápoṣó tí Yorùbá máa ń pè ní tanápowó. Àwọn tí ò máa yá ní tanápoṣó, ewé tanápoṣó, ìtànná ewé tanápowó ni ọ wá. Tó bá ti wá ìtànná ewé tanápowó, lọ mẹ́rẹ̀ẹ̀rin yìí papọ̀. Ìtànná tanápowó, ìlẹ̀kẹ̀ itún, ìlẹ̀kẹ̀ ifá, èso àbèrè, lọ papọ̀ kó kúnná. Fàjọkú, inú bo lọ wàá dà sí tó ti máa lò ó. Dà sínú ìpara èyíkéyìí tó bá rí. Ìpara èyíkéyìí tó bá máa ń lò dà sínú ẹ̀. Gbogbo tí ń jẹ́ tọ́lọ́run ayé ó yọ́nú sí ọ, àwọn àgbà ò ní bínú sí ọ. Ó fẹ́ pè mí sórí nọ́mbà yìí 09065636184. Òṣogbo láwà láṣẹ Elédùmarè. Ire Elédùmarè ò ní kò lọ́dẹ̀ rẹ o, ò ní taṣọ àgbà mọ́lẹ̀.